Amẹrika tún kìlọ̀ gidigidi fún Nàìjíríà. Gbogbo àjọṣe àti àkọ̀tun ọ̀rẹ́ tó wà láàrin Nàìjíríà àti àwọn ìjọba Amẹrika lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò àfàìmọ̀ kí kinní náà má tún máa yí lọ síbi ìforíṣánpọ́n o. Ohun tó sì fà á kò ju ti àwọn Kìrìsìtẹ́nì rẹpẹtẹ tí wọ́n jí kó ní abúlé kan ní Kaduna lọ. Ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 18 oṣù kínní tí a wà yìí, nígbà tí àwọn ọmọ ìjọ ṣọ́ọ̀ṣì ECWA àti ṣọ́ọ̀ṣì àwọn kérúbù kan ń ṣe ìsìn ìjọ lọ́jọ́ ìsinmi wọn, àwọn afẹ̀míṣòfò kan ya wọ abúlé Kurminwali níjọba ìbílẹ̀ Kajuru ní Kaduna, wọ́n sì kó àwọn olùjọ́sìn rẹpẹtẹ lọ. Nígbà tí wọ́n dà á sílẹ̀ tí wọ́n tún un ṣà, tí wọ́n ṣe òǹkà iye àwọn tí wọ́n jí lọ yìí, wọ́n jẹ́ 177, 177, wọ́n sì ti kó gbogbo wọn wọnú igbó lọ. Níbi tí wọ́n ti ń lọ, àwọn 11 kan ti rí ibi sá lọ mọ́ wọn lọ́wọ́. Èyí ni pé ó kù àwọn 96, 166 lọ́dọ̀ wọn. Àwọn ọlọ́pàá Nàìjíríà kọ́kọ́ jáde nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o. Wọ́n ní wọn ò jí ẹnikẹ́ni gbé ní Kajuru. Bẹ́ẹ̀ ni aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ náà ni wọ́n ti ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ ní tẹ̀sán Kajuru yìí lọ́dọ̀ DPO wọn gangan. Lára ohun tó sì kọ́kọ́ ya gbogbo ayé lẹ́nu nìyẹn. Lọ́jọ́ kejì ní Monday làwọn ọlọ́pàá tó gbà pé kinní náà wáyé, pé lóòótọ́ làwọn afẹ̀míṣòfò wọ abúlé náà tí wọ́n sì jí àwọn olùjọ́sìn náà lọ. Àwọn ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni wọ́n pariwo, bí kò sì jẹ́ ariwo tí wọ́n tètè pa. Ó ṣeé ṣe kí àwọn ọlọ́pàá máa sọ pé kinní náà kò ṣẹlẹ̀, tàbí pé àwọn tí wọ́n jí kó lọ kò tó nǹkan. Àmọ́ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì yìí débẹ̀ fúnra wọn, wọ́n sì ṣe àkọsílẹ̀ àwọn tí wọ́n jí kó. Níbẹ̀ ni wọ́n sì ti rí i pé nínú ìdílé míì wọ́n kó èèyàn tó tó 13 lọ, tí wọ́n gbé ọmọ, tí wọ́n gbé bàbá, tí wọ́n sì kó àwọn ìyàwó ẹ̀ sí. Kò sẹ́nìkan tó lẹ́nu ní Nàìjíríà tí kò ti pariwo pé àfi kíjọba wá àwọn èèyàn náà rí, pé kí ìjọba tètè gbà wọ́n sílẹ̀ kíákíá. Àmọ́ ọ̀rọ̀ náà ti pé ọ̀sẹ̀ kan báyìí, síbẹ̀ wọn ò tí ì rí àwọn èèyàn náà. Àwọn agbófinró pàápàá kò sì tí ì lè sọ kinní kan. Bẹ́ẹ̀ àwọn èèyàn abúlé kan nítòsí náà sọ pé àwọn rí wọn. Àwọn rí àwọn èèyàn náà tí wọ́n ń kó wọn lọ, tí wọ́n ń dà wọ́n bí ẹran ní inú aginjù ọ̀hún, tí kò sì sẹ́nìkan tó tí ì lè dé sàkání wọn. Olórí agbègbè wọn níbẹ̀, Ishaku Danazumi, sọ pé àwọn èèyàn ti wá sọ fóun pé wọ́n rí àwọn afẹ̀míṣòfò náà pẹ̀lú àwọn tí wọ́n jí gbé ní àdúgbò Ogun àti Maro, láì jìnnà sáwọn púpọ̀ níbẹ̀, àti pé ohun tó ń ká àwọn lára ni bí àwọn sọ́jà ṣe wá, tí wọ́n wá dalẹ̀ láàmú, ṣùgbọ́n tí wọn kò wọ inú igbó náà, tí wọn kò sì rí àwọn èèyàn náà gbà jáde. Àwọn èèyàn àdúgbò yìí ní nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, wọ́n kó àwọn sọ́jà kan wá. Àwọn sọ́jà náà sì bẹ̀rẹ̀ sí sáré kiri bí ẹni pé wọ́n wá wọ inú aginjù náà láti yọ àwọn èèyàn náà jáde ni. Àmọ́ kì í ṣe ohun tí wọ́n ṣe nìyẹn. Kàkà bẹ́ẹ̀, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí gbé igi dáná, tí wọ́n dúró sí àárín títì, tí wọ́n ń yẹ àwọn èrò gbogbo tó bá fẹ́ kọjá wò, tí wọ́n sì tún ń dààmú àwọn ará agbègbè náà pàápàá. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ mú ò sí ní títì, inú igbó ni wọ́n wà. Àmọ́ àwọn ológun náà kò wọ inú igbó lọ. Kò sì sẹ́ni tó lè sọ ohun tó ń ṣe wọ́n. Bóyá ẹ̀rù ló ń bà wọ́n tí wọn kò ṣe fẹ́ wọ inú igbó náà ni o, àbí wọn kò fẹ́ láti kojú àwọn afẹ̀míṣòfò náà ni. Lóòótọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ yẹn o, pé àwọn tí wọ́n ń wí bẹ́ẹ̀ kò mọ iṣẹ́ tí àwọn ń ṣe ni. Wọ́n ní gbogbo ibi tí àwọn bá fẹ́ gbà bẹ́ẹ̀, ètò gidi gbọ́dọ̀ wà kí àwọn tó lọ kojú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ní bùbá wọn. Torí bí èèyàn kò bá múra tó bó ṣe yẹ kó múra, bó bá gba inú ìgbẹ́ ọ̀hún lọ, ó lè má rí àṣeyọrí gidi kan ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé àwọn ará àdúgbò yìí o. Bó bá sì yé wọn, wọn kò rò pé bí kinní náà ṣe yẹ kó rí nìyẹn. Bẹ́ẹ̀ làwọn aráàlú ń pariwo. Ariwo tí wọ́n sì ń pa náà ni pé ó di odidi ọ̀sẹ̀ kan báyìí tí àwọn afẹ̀míṣòfò ti kó àwọn olùjọ́sìn wọ inú ìgbẹ́. Àwọn èèyàn tí kìí ṣe 2 tàbí 3, àwọn tí wọn kìí ṣe 50 tàbí 100, àwọn èèyàn tí wọ́n fẹ́rẹ̀ súnmọ́ 200, ìyẹn 102, tí wọ́n sì ń kó wọn kiri inú aginjù lójoojúmọ́, tí ìjọba kò sì ní àwọn ẹ̀ṣọ́ tàbí ológun tó lè gbà wọ́n jáde. Àwọn èèyàn yìí sọ pé ìyanu ni kinní náà jẹ́, pé
pé àwọn kan yóò jí ọ̀pọ̀ èèyàn kó báyìí níbi tí ayé ti lu járadé yìí tí ìjọba Nàìjíríà kò sì ní mọ ibi tí wọ́n wà tàbí wá wọn síta. Ọ̀rọ̀ náà sún àwọn ará àdúgbò ọ̀hún nítorí wọ́n ní bí ìgbà tí ìjọba dá ìṣòro àwọn ni. Àwọn tí wọ́n jẹ́ olórí ìlú níbẹ̀ ni kì í ṣe pé àwọn èèyàn náà kúkú mú tó bẹ́ẹ̀. Wọ́n ní lọ́jọ́ tí wọ́n lọ lọ́jọ́ kẹta, ìyẹn lọ́jọ́ tísídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun ogúnjọ́ oṣù kínní yìí, wọ́n tẹlifóònù sáwọn, wọ́n sì sọ fáwọn pé nǹkan àkọ́kọ́ tí àwọn yóò ṣe ní láti rí i pé àwọn dá àwọn ọ̀kadà 17 tí àwọn agbófinró àdúgbò náà ti kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn padà fáwọn. Ọ̀dọ̀ àwọn agbófinró sì ni ọ̀kadà náà wà, àmọ́ àwọn afẹ̀míṣòfò náà ní àwọn fẹ́ gba nǹkan àwọn padà kí wọ́n kó o fún àwọn. Àwọn olórí ìlú náà sọ fún wọn pé àwọn ti gbà o pé àwọn yóò sọ fáwọn tí wọ́n kó kinní náà sọ́dọ̀ kí wọ́n lè kó o padà fún wọn. Àwọn àgbà ìlú yìí sọ pé nígbà tó tún di ọjọ́ kejì, ìyẹn lọ́jọ́rùú wọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù yìí náà, wọ́n tún pe àwọn, wọ́n sì sọ pé àwọn gbọ́rọ̀ àwọn bí àwọn ti ń lọ sọ fáwọn sọ́jà ohun tó ṣẹlẹ̀, tí àwọn sì ń sọ ìrìn àwọn fún wọn pé tí wọn ò bá jáwọ́ nínú kinní náà, àwọn yóò pa àwọn èèyàn náà dànù, àwọn kò sì ní rí wọn mọ́. Ohun tí àwọn tí wọ́n jẹ́ àgbà ìlú wọ̀nyí ṣe ń sọ pé kì í ṣe pé ibi tí àwọn ẹni aburú yìí wà ló kúkú wọgbó tó bẹ́ẹ̀, pé tó bá jẹ́ àwọn ológun tètè múra sí i ni wọ́n bá ti rí wọn gbà kí wọ́n tó kó wọn jìnnà rárá. Wọ́n ní bí àwọn ti ń wí yìí kò sí ẹrọ̀ǹpílẹ̀ẹ̀nì kankan tó fò lójú ọ̀run tí wọ́n fi lè mọ ibi táwọn èèyàn náà wà, àti pé bí ẹrọ̀ǹpílẹ̀ẹ̀nì kò bá fò lójú ọ̀run kí wọ́n máa fi ẹrọ̀ǹpílẹ̀ẹ̀nì náà wo ilẹ̀ wò, báwo ni wọ́n ṣe fẹ́ wá àwọn afẹ̀míṣòfò náà rí tí kì í bá ṣe pé wọ́n kọ́kọ́ gbé ẹrọ̀ǹpílẹ̀ẹ̀nì jáde kó yípo gbogbo agbègbè náà kí wọ́n lè rí ibi tí wọ́n bá sá pamọ́ sí tàbí ibi tí wọ́n kó àwọn èèyàn náà ní ìgbèkùn sí. Àwọn olórí ìlú wọ̀nyí ni ohun tó ń dùn àwọn jù ni pé gbogbo ìlú náà ló ti dahoro. Olórí Bayii dáná sun mí ni tẹ́lẹ̀ àwọn èèyàn tó lé ní 1000 kan ni wọ́n ń gbé bẹ́ẹ̀, ṣùgbọ́n ní báyìí àwọn tí wọn ò tó 200 níbẹ̀ ń lókù, ìyẹn 200. Bàbá náà ní ètò ọjà àti okòwò gbogbo ló ti dẹ́kun, ọ̀rọ̀ sì ti di ebi àti ìyà fún àwọn tí wọ́n kù níbẹ̀. Ohun tí inú àwọn kò ṣe dùn pé wọn kò tí ì rí àwọn èèyàn tí wọ́n jí kó yìí gbà jáde nìyẹn. Ohun tó sì ń ká àwọn ará Amẹ́ríkà náà lára rèé, ọ̀rọ̀ náà sì ń dùn wọ́n, bóyá ni wọn kò sì tún ní padà wá láìpẹ́ ọjọ́ bí ìṣòro náà kò bá yanjú o. Ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n ní ọ̀rọ̀ tá a wí ṣe àbí òṣẹ, nítorí ariwo tí àwọn èèyàn yìí ń pa ni pé Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa ní Nàìjíríà. Àwọn afẹ̀míṣòfò náà sì ti gbọ́ ọ̀rọ̀ yìí, ó jọ pé ìdí tí wọ́n fi lọ jí àwọn Kìrìsìtẹ́nì kó níbi tí wọ́n ti ń ṣe ìsìn wọn lọ́wọ́ gan nìyẹn, kí ọ̀rọ̀ náà lè dìjà kó sì di ariwo rántó. Àbí wọ́n jí Kìrìsìtẹ́nì rẹpẹtẹ kó níbi tí wọ́n ti ń ṣe ìsìn lọ́wọ́ nínú ṣọ́ọ̀ṣì wọn. Ìyẹn ò tún tó fún odidi ọ̀sẹ̀ kan, ìjọba Nàìjíríà kò tún tí ì rí àwọn èèyàn náà gbà jáde. Ohun tó jẹ́ kí àwọn Amẹ́ríkà tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fún Nàìjíríà pé àfi kí wọ́n túbọ̀ ságbára sí kinní yìí, àfi kí wọ́n rí i pé àwọn rí àwọn èèyàn yìí kó jáde kíákíá o. Àwọn ará Amẹ́ríkà yìí ń wòye ọ̀rọ̀ náà, ohun tí àwọn náà sì ń wí ni pé irú ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí le, àfi kí ìjọba mójútó kíákíá. Ohun tó tiẹ̀ mú ọ̀rọ̀ náà le ni pé àsìkò táwọn ará Amẹ́ríkà yìí wá sí Nàìjíríà lóhun tó ṣẹlẹ̀ yìí tún wáyé. Ìjọba wọn náà ló rán wọn láti mọ bí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí yóò ṣe rọlẹ̀ ni wọ́n torí ẹ̀ wá. Àsìkò náà làwọn afẹ̀míṣòfò tún ṣe iṣẹ́ burúkú yìí. Ohun tó mú Alison Hooker, olórí àwọn aṣojú Amẹ́ríkà níbi ìpàdé náà sọ̀rọ̀ rèé pé ìyàlẹ́nu ló jẹ́ fáwọn láti tún gbọ́ ohun tó ṣẹlẹ̀ yìí. Ìjọba Nàìjíríà sì gbọ́dọ̀ ṣe gbogbo ohun tí wọ́n bá lè ṣe láti rí i pé wọ́n mú àwọn èèyàn náà jáde kíá ni. Nuhu Ribadu náà wà níbi ìpàdé yìí, ìyẹn olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò. Òun náà sì sọ pé àwọn ológun àwọn ti kò síṣẹ́, wọ́n wà lẹ́nu ọ̀rọ̀ náà burúkú, wọn yóò wọ́ àwọn èèyàn náà jáde. Àmọ́ àwọn ará àdúgbò sọ pé àwọn sọ́jà tí wọ́n wá síbẹ̀ kò wọnú igbó, ojú títì ni wọ́n gbégi dáná sí. Báwo wá ní irú àwọn sọ́jà bẹ́ẹ̀ yóò ṣe mú àwọn afẹ̀míṣòfò tó fi inú aginjù ṣelé, tó sì jẹ́ níbẹ̀ ni wọ́n kó àwọn tí wọ́n jí gbé lọ sí. Ọ̀rọ̀ náà ló sì ti lé lọ́sẹ̀ kan. Bẹ́ẹ̀ aṣòfin Amẹ́ríkà Riley Moore tó wà nínú àwọn tí wọ́n ń pariwo tẹ́lẹ̀ ti kìlọ̀ pé àfi kí Nàìjíríà kó àwọn èèyàn náà jáde, bó tiẹ̀ jẹ́ pé ó ń sọ pé inú òun dùn sí àjọṣe tó wà láàrin Nàìjíríà àti Amẹ́ríkà báyìí, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yìí àfi kí gbogbo wa kọ́kọ́ jọ mójútó náà.
ààrẹ bọ́lá ahmed tinubu ti yan lateef ààrẹ láti tètè máa lọ sí amẹ́ríkà gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè wa níbẹ̀. àmọ́ iṣẹ́ wà lọ́wọ́ aṣojú tuntun yìí láti ṣe. àbí báwo ni yóò ti ṣe é tí olórí amẹ́ríkà donald trump àti àwọn aṣòfin rẹ̀ tí wọ́n ti ń fẹnu ẹ̀gbọ́n pé nàìjíríà lórí ọ̀rọ̀ yìí yóò ṣe gbà pé apá nàìjíríà kákínní náà. ǹjẹ́ wọn ò tún ní kó àwọn sọ́jà ìlú wọn wá ká wa mọ́lé ní nàìjíríà báyìí bí? kò sẹ́ni tó ti mọ ibi tí ọ̀rọ̀ náà yóò balẹ̀ sí o. ọláyíwọlá alága ló ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó jí àwọn kìrìsìtẹ́nì kó yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe yorùbá World Center nínú ọgbà yunifásitì ìbàdàn. a kú ìsinmi òní o.